Ẹ̀yin tèmi, ó yẹ bá wa ká lọ síbi film premiere àgbà òṣèré èyí tí a mọ orúkọ wọn sí Bukky Wright. Bẹ́ẹ̀ ni Bukky Wright. Ṣé orúkọ tẹ́ ẹ gbọ́ yìí ṣó lu aago létí yín? Àwọn àgbà òṣèré ni. Níbi film premiere rẹ̀, èyí tí wọ́n ṣe tí wọ́n pe àkọlé rẹ̀ ní The Return of Omotola Johnson. Fún àwa tá a bá ti wo apá kìíní, tá a wo apá kejì, tá a wo apá kẹta fíìmù yìí, fíìmù yìí mọ̀ dùn gan. Ẹ wò ó dùn gbẹgbẹ kan sí fún àwa bá tá a ti wò. Ó ti ṣe díẹ̀ náà èyí tó ṣe fíìmù yìí. Tá a bá ní kàkà ní méjì yóò ti ju ọdún mẹ́wàá lọ. Bẹ́ẹ̀ ni tí ó ti ṣe fíìmù yìí. Fíìmù yìí ó mọ̀ dùn gan. Kódà tá a bá ní ká wò dáadáa, fíìmù yẹn yóò ti mọ̀ wọ 15 years. Ìyẹn tá a bá ṣe mistake ẹ̀yin tèmi. Lọ́wọ́lọ́wọ́ báyìí The Return of Omotola Johnson ó ti wá jáde o. Tó sì jẹ́ wípé wọ́n ṣe film premiere rẹ̀ lónìí tí àwọn èèyàn ṣe kíni tí wọ́n ń gbáradì láti lọ wo fíìmù yìí ní sinimá. Ó lẹ́tìkẹ́ ó gbẹnu tán níbi film premiere yìí. Gbogbo àwọn àgbààgbà òṣèré òun la rí èyí tí wọ́n jẹ́ ojú síbi film premiere láti wá yẹ Bukky Wright láti wá yẹ sí láti wá bá ṣe kíni láti wá bá polongo fíìmù rẹ̀ yìí. Ẹ̀yin tèmi, ibẹ̀ láti rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ world best. Kódà kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ film premiere yìí, òun láti rí world best pẹ̀lú Bukky Wright ní hotel ibi tí wọ́n jọ wà. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí fídíò ọ̀hún èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, etí tó rìn tó sì bẹ̀rẹ̀ sí ní fararọ Bukky Wright sínú rẹ̀ ń dùn tó ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé òun dúpẹ́ o wípé òun ló jẹ́ kóun ó débi tó ń dé yìí. Ó ní ó kàn òun níṣẹ́, òun sì mọṣẹ́, òun sì gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu. Ẹ rí wípé a rí actress Bukky Wright níbi interview kan tí àwọn náà sọ wípé àwọn làwọn kọ́ Tóyìn Abraham tí àwọn kọ́ níṣẹ́ pé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tí Tóyìn wà lónìí. Wọ́n ní torí pé ó jẹ́ ọmọ tó gbọ́ràn tó sì farabalẹ̀. Wọ́n ní àwọn kọ́ ó sì gbẹ̀kọ́. Ẹ̀yin tèmi, ìdí nìyí tí a fi rí Tóyìn Abraham pẹ̀lú Bukky Wright tí inú rẹ̀ sì dùn. Òun àti Dayo Amsa ẹlẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ rí i pé àwọn méjèèjì òun lè rí pẹ̀lú Bukky Wright nínú hotel room èyí tí wọ́n jọ wà yìí. Kó tó di wípé film premiere náà ó bẹ̀rẹ̀. Entrance Tóyìn Abraham òun lè rí yìí. Àbẹ́ẹ̀rí ìyá eré kan báyìí. Ẹ rí bó náà ṣe dì. Ló ṣe bẹ̀rẹ̀ sí ní kí àwọn èèyàn káàkiri gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ló ń kúnlẹ̀ ló ń dìde ló ń nàró ló ń kúnlẹ̀ ló ń dìde ló ń nàró. Ẹ̀yin náà wo obìnrin tó pàdé yìí inú rẹ̀ dùn. Ẹ rí very beautiful woman. Ó tún gba kíni ó gba label fún àbí ṣé ticket ló gbà fún ni àbí kíni nǹkan tá a sọ wípé ó gbà láàrin ó gbà fún ó ní kí wọ́n fún access láti wọlé. Ẹ wo aṣọ tó wọ̀. Ó dà ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èyí tí Tóyìn Abraham tó change stylist wo gbogbo occasion tẹ́ bá ti rí Tóyìn báyìí ẹ rí wípé ìmúra rẹ̀ ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. In fact àwọn tó ń bá aránṣọ rẹ̀ yìí wọ́n gbìyànjú wọ́n try á dúró lára rẹ̀ á tún jẹ́ kí beauty ẹ̀ kó tún bẹ́ẹ̀ jáde sí abẹ́ẹ̀rí báyìí. Ẹ wo èyí tó wọ̀ yìí náà. Ẹ wo gbogbo sequence tán kó sí lára. Ẹ wo bí gbogbo ẹ̀ ṣe ń taná. Ẹ wo color combination aṣọ tó wọ̀ yìí náà. Ẹ wo bó ṣe dúró lára rẹ̀. Ó ga o. Àfi bí ẹni wípé wọ́n mọ̀ ọ́n sí lára ni. Bẹ́ẹ̀ ni ẹ wo curves tí wọ́n ṣe sí àyà aṣọ ẹ̀. Ẹ wo bó ṣe dúró. Kò sí pé bóyá ó bọ́ sẹ́gbẹ́ kan àbọ̀ ń shift káàkiri àbọ̀ ń ṣe ń fọwọ́ adjust ẹ̀. Ẹ wo style tí wọ́n ṣe síbi èjìká rẹ̀ náà. Ẹ wo bí yẹn náà bó ṣe fit bó ṣe dúró déédéé lára rẹ̀. Òun lè rí tó rọra wọlé yìí tó ń wo yíkáyíká àwọn tó yẹ kó kí òkè wọn. Àsìkò ti tó báyìí láti lọ jókòó sí ìjókòó èyí tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti provide fún òun ló rọra fi kalẹ̀ sí yìí tó tún rọra ń wò yíkáyíká. Tẹ́ bá rí bó ṣe ń wò yìí ó ṣe é ṣe kó mọ́ tún wo àwọn tí ó tún lọ máa kí tí ó tún lọ máa kúnlẹ̀ kí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí wípé ó gbẹnu tán. Kò tán síbẹ̀ o.
Ibẹ̀ náà la ti rí Délé Mọ̀ọ́mọ́dù. Bẹ́ẹ̀ ni àwọn eléyìí àwọn occasion tẹ́ ẹ bá ti rí wọn ẹ ti mọ̀ wípé àwọn occasion tó lẹ́gbàá ni kì í kàn ṣe wípé ẹ kàn máa rí wọn káàkiri lásán irọ́ ni o. Àwọn náà lè rí Délé Mọ̀ọ́mọ́dù, àwọn lè rí níbi film premiere Bukky Wright. Ẹ wò kò tán síbẹ̀ o, ẹ̀yin náà ẹ wò àwọn olórí oko wọ́n ti gbórí wọlé. Queen Mother kan báyìí àwọn náà lè rí tóun náà ṣe kíni tóun náà rọra jáde nínú mọ́tò rẹ̀ abẹ́ẹ̀rí ó rọra jáde ẹ wo style tóun náà wọ̀ kí ló dé. Ìyábọ̀ Òjó kan báyìí àwọn náà nà òun náà ló lè ṣe. Ẹ wò Ìyábọ̀ Òjó kò kí ń disappoint àwọn fans ẹ̀ rárá rárá. Gbogbo bí occasion tẹ́ ẹ bá ti rí báyìí ó máa ń jáde tán ni. Ẹ̀yin náà wo gown tí Ìyábọ̀ Òjó wọ̀ níbi kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan. Queen Mother òun náà lè rí tóun náà ṣe kíni tó gborí wọlé tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe kíni tá bẹ̀rẹ̀ sí ní clear road fún pé ó yá màmá ti wọlé dé o màmá lóde làwọn èèyàn ń ké lọ́tún lósì. Wípé Queen Mother kan báyìí ìyá Àjọkẹ́ kan báyìí ọmọ tó sexy ọmọ tó nà ọmọ pa abẹ́ẹ̀rí ẹ wo skin ẹ̀ lásán ẹ wo bó ṣe ń jọ̀lọ̀ kí ló ṣẹlẹ̀ àfi bí ọmọ tuntun ni wọ́n ń ké lọ́tún lósì. Wo tèèlà aṣọ rẹ̀ náà bó náà ṣe ń ṣe kíni bó ṣe ń tẹ̀lé gbára tó wọlé báyìí tí Bàdóskì Ẹniọlá Badmus tó fojú kan báyìí ṣe ló ń hélẹ̀ kí ló dé. Ìyá Àjọkẹ́ kan báyìí òun lẹ jáde tán báyìí lẹ́dùn tán báyìí lẹ́dùn àbí ọmọ àròbó abẹ́ẹ̀rí lòun náà ń ṣe kíni ló ń hail Ẹniọlá Badmus wípé kí ló dé èyí tó tún gbé jáde yìí ó tún nẹgba ó tún ṣe kíni ó tún dùn yàtọ̀ pé ọwọ́ ọmọ ló dùn tó sexy báyìí kí ló dé ṣé o fẹ́ pa wọ́n ni abẹ́ẹ̀rí làwọn méjèèjì ni wọ́n dé mọ́ra wọn nínú wọn dùn ẹ dákun kí la fẹ́ fìjà ṣe ní ilé ayé yìí kí la fẹ́ fìjà ṣe bọ́n ti ẹ̀ wá ríra wọn bó dénú bí òbí dénú wọ́n ṣàríra wọn wọ́n yọ̀ mọ́ra wọn wọ́n kíra wọn abẹ́ẹ̀rí bó ṣe yẹ kí ilé ayé ó rí òun náà lè rí ẹ wò kò tán síbẹ̀. Ìyá tó ń ṣe ayẹyẹ lọ́jọ́ òní èyí tí gbogbo àwọn òṣèré jàǹkànjàǹkà tí wọ́n fi péjú jọ òun náà lè rí táwọn náà ṣe kíni tí wọ́n gborí wọlé yìí kí ló ṣẹlẹ̀ gangan. Màmá nìyẹn màmá lè rí táwọn náà ṣe kíni tí wọ́n gborí wọlé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ẹlẹ́yọ kọ̀ọ̀kan abẹ́ẹ̀rí àwọn náà ní first outfit wọn òun lè rí tí wọ́n ṣe kíni èyí tí wọ́n wọ̀ yìí second outfit wọn náà ń bọ̀ èyí tí wọ́n ṣe kíni tí wọ́n wọ̀ nígbà tí wọ́n fẹ́ wọlé abẹ́ẹ̀rí kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan òun làwọn náà rọra ń ṣe kíni tí wọ́n ń tẹ̀lé yẹ́gẹ́yẹ́gẹ́. Ẹ jẹ́ ká wo second outfit èyí tí wọ́n wọ̀ ẹ wo bí wọ́n ṣe jáde nínú mọ́tò wọn náà táwọn náà ṣe ẹ̀yin náà wo gown yìí lásán kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ wo bí skin rẹ̀ bó ṣe ń tanná bí ṣe ń tanná ẹ wo àwọn náà ti wọlé wọ́n bẹ̀rẹ̀ sí ní kí gbogbo àwọn èèyàn ẹ ṣé mo dúpẹ́ o èyí tẹ́ ẹ yọjú ẹ ṣé mo dúpẹ́ o èyí tẹ́ ẹ dìde inú wọn dùn abẹ́ẹ̀rí ẹ wo ẹ ṣáàjì ká máa ṣe dáadáa ẹ wo bó ṣe rọra ṣe àgbà sì ti dé pẹ̀lú bí àgbà ṣe dé náà ẹ wo beauty woman yìí ó ṣì ń kọ́ náà mọ́ skin rẹ̀ ṣì ń kọ́ ni ẹ wo àfi bí ẹni wípé Bukky Wright bí ẹni wípé kò fẹ́ dàgbà mọ́ kí ló dé àwọn ilé ọlọ́run jogun ẹwà fún wọn bẹ́ẹ̀ ni ibẹ̀ náà láti rí Ọláìdé Bákárè àwọn náà ṣe kíni ó náà gborí wọlé ó ní kíni èmi náà wà o lè yọ mí kúrò ní setting láre tí òun náà ṣe kíni tó gborí wọlé tí inú rẹ̀ ń dùn tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kí òun náà lọ́tún lósì abẹ́ẹ̀rí ibẹ̀ náà láti rí Fọlúkẹ́ Dáramọ́lá bẹ́ẹ̀ ni Fọlúkẹ́ Dáramọ́lá abẹ́ẹ̀rí àwọn náà gborí wọlé tán rọra ń gbẹ̀sẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan ibẹ̀ náà láti rí màmá eréko náà táwọn náà gborí wọlé ibẹ̀ náà láti rí Rónkẹ́ Òṣòdì Òkè àwọn náà gbẹ̀yìn àwọn náà lè rọra rí tí wọ́n ṣe kíni tí wọ́n rọra kó sínú aṣọ títí wọn náà inú jeans làwọn ti ẹ̀wọ̀ wá síbi film premiere yìí ó sì ṣe kíni ó rẹwà lára wọn.
Ẹ wò ó, kò tán síbẹ̀ o, ibẹ̀ náà láti rí actor Yomi Fash èyí táwọn náà ṣe kíni tí wọ́n gborí wọlé. Ṣé ẹ rí ara tí actor Yomi Fash èyí tí wọ́n dá láàrin yìí, ó wà so hilarious. Ẹ wò bí wọ́n ṣe ń daṣọ bojú. Ṣé ó yẹ ká sọ wípé iná tí wọ́n tàn sí wọn lójú ni òun ló ń affect ojú wọn ni? Àbí èwo làbùrọ̀ mọ́ bojú? Ẹ wò bí bàbá ṣe ń bojú. Ṣé àwọn ta ni wọ́n ń gbójú pamọ́ fún gan láàrin yìí? Ta ni wọn ò fẹ́ kí wọ́n rí wọn tó fi ń di wípé wọ́n fi aṣọ tí wọ́n fi ń bojú? Àbí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé ẹ fẹ́ káwọn èèyàn rí yín, ẹ kò yẹ kí ẹ wá sírú film premiere báyìí. Torí pé ẹ ti mọ̀ wípé kámẹ́rà oríṣìíríṣìí òun ní ó mọ fly káàkiri. Àwọn tó fẹ́ interview yín náà, àwọn náà ò fẹ́ interview yín torí pé kíni celebrity ni yín. Ẹ sì lè wá sírú occasion báyìí. Káwọn èèyàn wá ṣe bí ẹni pé wọn ò rí yín. Kò possible, kò ṣeé ṣe. Ẹ wò lábẹ́ fídíò yìí oníkálukú kan ṣáà kọ tí ẹ lọ. Ẹnìkan ní it is better we begin to respect people's privacy decision, tó túmọ̀ sí wípé ṣùgbọ́n báwo làwọn èèyàn ṣe fẹ́ respect privacy ẹni tó wá síbi tó jẹ́ public space? Kò possible. Àgàgà tó jẹ́ bí irú celebrity tí wọ́n yìí, kò sí báwọn èèyàn ṣe ní gbé kámẹ́rà sí wọn lójú. Kódà tí wọn ò bá gbé kámẹ́rà sí wọn lójú gan, ó yẹ kí Yomi Fash gan kó wà worried fúnra rẹ̀ wípé kí ló dé? Òun wọrú occasion báyìí, àwọn èèyàn ò róhun, àwọn èèyàn ò kí òun, àwọn èèyàn ò tiẹ̀ ta sóhun. Ó yẹ kó wà worried. Fún ìdí èyí privacy kankan kò lè work nírú bí àárín yẹn ṣe jẹ́ náà. Ibẹ̀ náà lẹ́nìkan ní ọmọ òṣì ni kò dá báyìí o. Una wan use light blind them. Bẹ́ẹ̀ ni àwọn kan ní bóyá iná tí wọ́n tàn sí bàbá lójú òun ló fà tí wọ́n fi ń bojú. Bẹ́ẹ̀ náà ni ẹnìkan ní bọ̀dá oníbọ̀dá my before crush. Àbí ẹ rí nǹkan báyìí. Eléyìí tí ẹ̀ tún ní crush òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Yomi Fashilansi. Bẹ́ẹ̀ lẹ́nìkan ní kò dá báyìí o. Tó túmọ̀ sí wípé bóyá iná èyí tí wọ́n tàn sí Yomi Fash lójú òun ló fà tí Yomi Fash tó fi ń ṣe kíni tó fi ń daṣọ bojú. Àbí kíni ká pè lé? Ẹ wò àwọn òṣèré jàǹkànjàǹkàn òun ni wọ́n péjú jọ síbi film premiere yìí. Ẹ̀yin náà ẹ wò ara tí Yomi Fash dá níbi kí lẹ lérò wípé a lè pe n tó ṣẹlẹ̀ níbi film premiere yìí tó fi mú kó fi máa ṣe kíni tó fi máa daṣọ bojú. Bẹ́ẹ̀ ni ṣé ká sọ wípé kò fẹ́ kí wọ́n gbé kámẹ́rà sóhun lójú ni? Àbí iná tí wọ́n tàn sí bàbá lójú òun ló pọ̀ tí wọ́n wá wò wípé ẹ má jẹ́ kí iná yìí kó fọ́ mi lójú ló fi fà á tí wọ́n fi ń ṣe kíni táwọn náà ṣe ń daṣọ bojú. Actor Fẹ́mi Adébáyọ̀ òun náà la rí tí àwọn náà gborí wọlé báyìí tí àwọn náà mójú kẹ́ẹ́kẹ́ẹ́kẹ́ tí àwọn ọmọlẹ́yìn wọn náà tí wọ́n bá wọn mójú. Abẹ́ rí nǹkan inú wọn dùn, gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní jó, wọ́n bẹ̀rẹ̀ sí ní kí wọn. Ẹ wò abẹ́ rí Fẹ́mi Adébáyọ̀ mọ̀ ń jó. Ẹ wò steppings, kí ló dé, kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ̀yin náà ẹ wò fìlà tó náà dé, ẹ wò bó ṣe gbẹ. Ẹ wò owó lẹ̀ ń wò yẹn. Bẹ́ẹ̀ ni ìgò ojú iná ńkọ́. Ẹ wò bí gbogbo ẹ ṣe dúró. Ẹ wò bó má ṣe rẹwà. Wọ́n ní bí eléyìí ò jẹ́ ọkọ ẹni, àjálẹ̀ ẹni. Ẹ wò nǹkan. Ijó yìí mọ̀ pọ̀. Ijó yìí pọ̀ kẹ̀. Ló wà ní actress Bukky Wright èyí tó sọ fún Fẹ́mi Adébáyọ̀ tí ijó náà fi pọ̀ tó báyìí. Eléyìí pọ̀. Eléyìí pọ̀. Gbogbo ohun tẹ́yin náà bá rò lórí ohun tí Yomi Fash ṣe níbi film premiere yìí àti gbogbo àwọn ìyókù aṣọ tí wọ́n wọ̀ bí wọ́n ṣe rẹwà sí. Ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ ire o.